túmọ̀ sí pé fọ́nrán kan bẹ tá a rí àwọn agbanipa tí wọ́n ń ṣiṣẹ́ apààyàn tí wọ́n wọnú ìlú Ìkòyí ní ọjọ́ náà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí àwọn ọ̀dọ́. Fún díẹ̀ yìí ó ṣeéṣe àwọn tó sọ ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kó jẹ́ pé ẹ mọ̀ sí àwọn tó wọnú ìlú Ìkòyí wá wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí àwọn ọ̀dọ́ káàkiri. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi àti fún gbogbo Oníkòyí Council látàrí nǹkan tó ṣẹlẹ̀ yìí tí ó tún wá jáde lẹ́nu àwọn traditional council lábẹ́ àṣẹ Oníkòyí ní Oríire local government wípé àwọn pè wá sípàdé àwọn àjọ gbà á wípé kí Ọba Ghandi wọ́n máa bọ̀ wá sí ìlú Ìkòyí. Lóòótọ́ lẹ pè wá sípàdé a sì ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì wípé ìlú Ìkòyí ọ̀bẹ nìkankan jà a sì mú ẹnìkankan lọ́tà, ṣùgbọ́n tí a bá ń du ọba nílùú Ìkòyí ìlú Ìkòyí òkè ń rọ̀ a nígbàgbọ́ nínú ẹnìkankan. Fún díẹ̀ yìí gbogbo ìlú Ìkòyí gbà lápapọ̀ wípé ọba nígbàlejò ọba, kí Ọba Ghandi ó ní sùúrù, kí Oníkòyí ó fi dórí àpèrè, wípé tí Oníkòyí bá dórí àpèrè kí Ọba Ghandi tán bá fẹ́ wá sí ìlú Ìkòyí àwọn àti Oníkòyí ni wọ́n jọ sọ̀rọ̀ léyìí tí ò ní sí wàhálà kankan dé ibẹ̀. Fún díẹ̀ yìí gbogbo ìgbà tí wọ́n pè wá ajé ó yé wọn wípé ìlú Ìkòyí à ń sọ́bọ̀ ọba lọ́wọ́ àti ní ọba a sì ti ní agbára láti gba ìlú Ọba Ghandi ní àlejò nílùú Ìkòyí. Kódà a tún sọ fún wọn lábẹ́ ọ̀rọ̀ yìí wípé security Oríire local government ọmẹ́hẹ àwọn bandit ń ṣiṣẹ́, ajínigbé wọ́n ń ṣiṣẹ́, eléyìí ó jẹ́ ìpayà fún wa púpọ̀ tí à ń ṣiṣẹ́ lé lórí, ṣùgbọ́n jọ mí lójú ó sì jọ gbogbo àwa Oníkòyí Council lójú ọ̀rọ̀ tó jáde ní ẹnu àwọn traditional council wípé àwa sọ pé kí wọ́n lo local government, àwọn sọ pé kí wọ́n lo local government o, ṣùgbọ́n eléyìí gan ó jẹ́ kẹ́rù ọmọ bà wá lórí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ yìí tí ń túmọ̀ sí pé fọ́nrán kan bẹ tá a rí àwọn agbanipa tí wọ́n ń ṣiṣẹ́ apààyàn tí wọ́n wọnú ìlú Ìkòyí ní ọjọ́ náà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí àwọn ọ̀dọ́. Fún díẹ̀ yìí ó ṣeéṣe àwọn tó sọ ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kó jẹ́ pé ẹ mọ̀ sí àwọn tó wọnú ìlú Ìkòyí wá wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí àwọn ọ̀dọ́ káàkiri. Ọ̀tọ̀ ni táwa ṣe bẹ́ẹ̀ lérò láti ṣe, torí tẹ́ sọ fún wa ní wípé ìfẹ́ lẹ pè fún. Ìjọ pọ́síbù kọ́dà kẹ́yàn bá ń ṣe ewúrẹ́ nínú ilé kí ẹnìkan sì mọ yìnbọn sí ewúrẹ́ náà ojú èèyàn ọmọ kan a tó wá pé ọmọ ènìyàn tí wọ́n wá yìnbọn sí wọn gẹ́gẹ́ bí àparò nínú igbó. Fún díẹ̀ yìí kò sí bí kankan tí àwọn Oníkòyí Council láti jọ jókòó pẹ̀lú yín wípé kí Ọba Ghandi ọmọ bọ̀ wá sí ìlú Ìkòyí. Eléyìí àfifọ́nrán yìí àfiwẹ̀rà mọ́ látàrí irọ́ tẹ́ pamọ́ wa ẹnìkan kan mọ̀ rókù wa o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ ṣeun bàbá Àṣùpá bàbá Sàká Bùkọ́lá Àkànjí fún gbẹ̀sìnà ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo Nàìjíríà pátápátá àti fún gbogbo àgbáyé wípé ẹ̀jẹ̀jọ̀ kó ìpàdé kankan pẹ̀lú àwọn baálẹ̀ Oníkòyí tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ̀rọ̀ àwọn di baálẹ̀ Ògbómọ̀ṣọ́ lójijì látàrí àìsí Oníkòyí lórí àpèrè. Ẹ ṣeun ó túmọ̀ sí pé tọ́wọ́ tí wọ́n bí bẹ́ẹ̀ lánàá wọn parọ́ mọ́ yín ni èèyàn mọ́ ọkàn nípa ìgbéyàwó. Kódà ìpàdé ẹlẹ́ẹ̀kẹta wọn ò pè wá àwa náà ó sì lọ, kò sì ṣe baálẹ̀ kankan tó lè sọ pé a wà ní ìpàdé yẹn, tó túmọ̀ sí pé gbogbo wọn náà mọ̀ pé a ti sọ fún wọn wípé kí Ọba Ghandi onísùúrù ó kò yóò fi tó dàpọ̀. Bàbá Àṣùpá ẹ dákun mo ní ìbéèrè kan fún yín kí gbogbo ilé gbọ́ ẹ̀sìn dáhùn béèrè o. Nínú fọ́nrán tó bí jẹ́ lánàá ó ní ètò ààbò kò mú lóko nílùú Ìkòyí àtàwẹ̀gbé rẹ̀ wípé àwọn ọlọ́pàá ó ń gbìjà àwọn Ìkòyí. Ǹjẹ́ tí ó bá sí DPO
ìṣẹ̀lẹ̀ ìjọ tọ́sẹ̀ níjọ́ ọjọ́ kẹrìnlá oṣù táwọn rẹ̀ yí ọdún yìí ǹjẹ́ ṣé wàhálà ò lè ṣẹlẹ̀ torí àwọn náà ní fídíò kan níbi tí dìbò ti ń pariwo kọ́yọ̀ mẹ́mbà tí pa ọba Ghandi Peter Ọláwuyì Ọlálẹ́yẹ títí sọ pé ẹ̀pà mẹ́rin náà jẹ́ tó bá sí dpo ní ìṣẹ̀lẹ̀ yìí ǹjẹ́ òkú ọ̀tí ní sùn tọ́pọ̀ ẹ̀lákẹ̀dá ọba dáńbìrì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró nípa ìpasẹ̀ tí wọ́n kó torí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan inú ló jìn jù gbogbo àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí àjọ ń ṣèpàdé láti wọn kò yí ni tẹ́lẹ̀ tó a mọ̀ pé irú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí àti ẹ̀ lérò pé wọ́n lè gbé tó tí ó bá sí wípé àwọn ọlọ́pàá ti ẹ̀ wá ń bẹ̀ẹ̀ ọ̀yá gbogbo àwọn ọ̀bá kan mọ́ wá bá wa nínú ilé ọ̀bá mọ́ fa wá mọ́nú ilé ni so a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin agbófinró ọ̀rọ̀ tá à ń sọ yìí díẹ̀ làwa lè sọ ń bẹ̀ torí irú èmi pásánálì ní ìsí ń bẹ̀ ọ̀dà yìí sí ń lé fọ́nrán tá à ń rí iná ni à ń sọ̀rọ̀ bá so àwọn ọlọ́pàá ó lè sọ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí. ẹ ṣeun ọbásípa orí ìtò ìlú gbóná ọmọ yóò ọ̀rọ̀ ògbóná ọlọ́run ẹ dákun mo ní ìbéèrè kan sí tí mo fẹ́ bi yín ǹjẹ́ àwọn traditional council yìí ṣé ọba Ghandi ló fi wọ́n jẹ ni àbí Oníkòyí ló fi wọ́n jẹ ó ti di ẹ̀tọ́ náà bìrí tí wọ́n ní àwọn ní olóyè ọba Ghandi kò yí wa dáadáa dákun ẹsẹ̀ rẹ̀ fún gbọmọ Nàìjíríà pátápátá. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ pẹ̀lú ìbéèrè tẹ béèrè yẹn ó kàn jẹ́ nǹkan tó dùn mí pé ìpàdé kan tí wọ́n pè wá sí ní orí ọ̀fẹ́ láti ṣe fídíò rẹ̀ ẹlẹ́rẹ̀ pàmò gangan ló sọ jáde tí gbogbo wọn náà sì testify sí pé gbogbo táwọn jẹ́ lónìí ọ́fíìsì Oníkòyí ló produce àwọn Oníkòyí ló fi gbogbo wọn jẹ tó sì jẹ́ pé Oníkòyí is the concession authority of Oríire local government Oníkòyí ló láṣẹ láti fìyà jẹ ní Oríire local government àwọn amẹ́ntọ́ wá ṣẹlẹ̀ tó fi díṣẹ́ pé irú eléyìí wáyé bóyá àìsí Oníkòyí lórí àpèrè ìgbésẹ̀ yìí fi wáyé ni gbogbo wọn nísìn ọ̀sẹ́ni tó lè sọ pàṣà bú fáwọn àjọ ń ṣèpàdé ni ìpàdé tó sù yìí tí ń bọ̀ yìí nìkan òun láti ṣe gbogbo tàtẹ̀yìnwá èyí tó lọ àjọṣe ni ṣé ta bá ń ṣàbúrú fún wọn wọ́n mọ wá pàdé ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí ó rú àwa lójú ó clear sáwọn. ẹ ṣeun fún ìdáhùn tí ẹ dáhùn béèrè tàbí nínú ọ̀rọ̀ olóyè ètò wọn tó fẹ́ dáhùn béèrè tí wọ́n fẹ́ tì sí gbogbo ilé ẹ̀rọ kan bá dáhùn rẹ̀ ẹ dákun mo fẹ́ béèrè ǹjẹ́ orí local government traditional council ṣé Oníkòyí ìjọba gbé àṣẹ lé lọ́wọ́ ẹgbẹ́ bí alága permanent chairman àbí ọba míì gómìnà gbàṣẹ fún láti wá sí orí ilẹ̀ onílẹ̀ láti wá sí council láti wá mú wọn fandafanda káàkiri ǹjẹ́ Oníkòyí ni gómìnà gbàṣẹ lé lọ́wọ́ gẹ́gẹ́ bí permanent chairman of local government traditional council àbí ọba mi ẹ̀dàpẹ̀ bá àtẹ̀ tí wọ́n fẹ́ dáhùn béèrè rẹ̀ dàpọ̀. Ìkòyí Ògbómọ̀ṣọ́ àwọn Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti jẹ Oníkòyí ní Ayélára wọ́n jẹ Oníkòyí ní Abóńdẹ wọ́n jẹ Oníkòyí. ìwà jẹ ọba Oníkòyí tí wọ́n fẹ́ kí bàbá rẹ̀ lẹ́rẹ̀ ǹjẹ́ lóòótọ́ ẹ̀yẹ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí Abóńdẹ ṣé lóòótọ́ ní ẹjọ́ Ògbómọ̀ṣọ́ àbí wọ́n pa wọ́n ni àbí ọmọ bí Ìkòyí ni ẹ̀dàpẹ̀ bá yẹn rẹ̀ bàbá kò ní bàjẹ́ ẹ ṣé púpọ̀. èmi ni ọmọọba Mọ́gàjí Láwọ̀yìn Adébọ̀wálé Ọládélé wọ́n jẹ́ Mọ́gàjí ilé Àtóyèbí tí wọ́n ń gbé ní Ìkòyí àti àwọn tí wọ́n ń gbé ní Ògbómọ̀ṣọ́ ní Mọ́gàjí àwọn méjèèjì tí mo bá fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn tí Ìkòyí Ògbómọ̀ṣọ́ ó pè wọ́n wá sí Ìkòyí torí Ìkòyí ni bàbá wọn àwọn tí wọ́n jẹ́ ọmọ Àtóyèbí
tí wọ́n ń bẹ ní Ògbómọ̀ṣọ́ Àtìpó ni wọ́n ń ṣe ní Ògbómọ̀ṣọ́, wọ́n sọmọ Ògbómọ̀ṣọ́, wọn kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ rárá. Kódà fún ẹ̀rí Pọ́ọ̀lù Oyègòkè Ọláwuyì Atóyèbí, ẹni tí ìdílé Atóyèbí fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń du oyè Oníkòyí ní àkókò yìí. Ìkòyí ilé náà ni ọgbà ní bàbá àwọn ṣe Ògbómọ̀ṣọ́, lórí ilé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló nìkan kọ́, ní Pọ́ọ̀lù nìkan kọ́ nínú ìlú Ìkòyí ilé. Ó sì ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá míì ní Ìkòyí àti agbègbè rẹ̀, èyí tí ó gbà pé tí Pọ́ọ̀lù ó gbà pé Ògbómọ̀ṣọ́ nílùú àwọn, tó gbà ní wípé Àtìpó náà làwọn ń ṣe. Bàbá ẹ ṣe àdúgbò pọ̀ lọ́wọ́ yín, ẹ dákun fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá, ẹ bá tó sọ lẹ́ẹ̀kan sí, ẹ sọ lẹ́ẹ̀kan yìí pé gbogbo abóńdẹ pátápátá wípé kò ní ohun èso Ògbómọ̀ṣọ́, ẹ bá tún àná lẹ́yìn sọ. Gbogbo ọmọ ilé abóńdẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n wà ní àkàtà èsì ọmọ Ògbómọ̀ṣọ́, ọ̀sẹ́ni tó gbà pé ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ lòun. Àwọn ń ṣe Àtìpó ní Ògbómọ̀ṣọ́ ni, ìlú Ìkòyí ilé ìlú bàbá wọn. Ẹ ṣeun bàbá, pẹ̀lú ògùn Ọlọ́run jẹ́ kẹ́ ń darí ìlú lòní dàgbọ́n yín lórí o, ẹ sì jẹun pẹ́pẹ́pẹ́, ẹ ti bá àwọn ọlọ́rẹ̀, ẹ ti ṣàlàyé fún wa pé ilé abóńdẹ kò ń ṣe Ògbómọ̀ṣọ́, Ìkòyí ni wọ́n. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí bàbá Mọ́gàjí Ọláoyè tí ó sọ lánàá lórí afọ́nrán wọn parọ́ ni. Irọ́ tó pọ̀ ni wọ́n pa, wọn ò fìdí òdodo múlẹ̀. Ẹ ṣeun bàbá, ìlú Ìkòyí ò ní bàjẹ́ lápapọ̀, ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ò ní bàjẹ́ lápapọ̀, àti